الرحمن الرحيم. Adọ́pẹ́ fún Ọlọ́run, atọrọ ìkẹ́ ìgẹ̀ fún adéwálé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, gbogbo àwọn ará ilé ẹ̀, àwọn sàábí ẹ̀, gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ànábì pẹ̀lú dáadáa tí di ọjọ́ ẹ̀san, kíkẹ́ Ọlọ́run Ọlọ́run kó máa bá gbogbo wọn. Èyí tí mo fẹ́ sáré sí ní ìrọ̀lẹ́ yìí láti yànnàná ọ̀rọ̀ fún àwọn kan tí wọ́n lágbọ́yé àbí tí wọ́n ní al-mizan aw al-mi'yar tí èèyàn máa fi wọn ọ̀rọ̀, láti ṣàlàyé fún wọn in tí ò yé wọn nínú ọ̀rọ̀, in tí ò yé wọn nínú mímọ̀, láti ṣàlàyé fún wọn. Àfáà kan wọ́n ń pe àfáà náà ní Khadimu Yusuf Majinu Bariam. Ó kọ yẹn o, yàní ó kọ yẹn kò straight. Òun ní fèsì fún àfáà wa àgbà Adamu Yahya al-Fulani. Ó wá sọ̀rọ̀ tó pọ̀ ńbẹ̀, àmọ́ bẹ́yìn bá ti rí, tẹ́ bá ti wo ọ̀rọ̀ rẹ̀, ẹ ti mọ̀ pé innahu faqidul aqli, ẹ ti mọ̀ pé ò ní làákàyè. Ọlọ́run sọ nínú al-Qur'an, ba'da a'udhu billahi minash shaitonir rajim, bismillahir rahmanir rahim. Ọlọ́run ní hamim tanzilun minar rahmanir rahim kitabun fussilati ayatuhu qur'anan arabiyyan liqaumin ya'lamun. Àyà yìí mo kọ́ fẹ́ ká fà yìí lọ létú, yóò jẹ́ ó mọ̀ wípé kò sí tó yọ mímọ̀ lẹ̀ láyé, nǹkan kan ò yọ mímọ̀ lẹ̀. liqaumin ya'lamun tálùkùránì wá wíhun, padà débẹ̀, àlẹ́ ìlímù tálùkùránì sọ, padà débẹ̀ nínú ọ̀rọ̀ tí ń bá lọ yìí. Àfá yìí ó ní àfá Adamu Yahya al-Fulani, ó ní wọ́n ṣe tí ò dá lọ́nà méjì. Ó dákọ̀ àkọ́kọ́, ó dákọ̀ kejì. Àmọ́ ẹ ti rí pé kò lẹ́kọ̀ọ́, kò sì ní làákàyè, kò tún wá ní ọ̀nà téèyàn máa gbà gbọ́ nǹkan yé. Ẹni ó jẹ́ kí ọ̀rọ̀ tí wọ́n sọ ní ojú yé. Kò tí sí nínú ọmọ Sheikh Adamu kan, kò tí sí nínú markasi kan tí ó ní ti ṣe Ibraheem báwo, àfi èyí tó bá ya sálàfí. Kálukú wa náà láti mọ̀ ike gbogbo àwọn táláwọn ya sálàfí, àwọn ti yọ ọmọ kọ́mọ, kálukú sì kẹ́ wọn ti sẹ́gbẹ́ kan. So ti yé, kò síbẹ̀ yóò ti bí adìẹ ó ṣe yẹni tí ó pọ̀ tí ò ní yé òkú. Lẹ́yìn àwọn tí wọ́n bá ya sálàfí tí wọ́n ò sí ìdí àwò sàlàfíà, kò tí sí ọmọ markasi ẹyọ kan tí ò ní ti ṣe Ibraheem báwo. Àkọ́kọ́ ni wípé ẹ lọ lè wo gbogbo tí jẹ́ markasi látòkè délẹ̀, wọ́n máa fẹ́ràn kí ó gan. Kò wá síbí yóò ti fẹ́ràn kí ó tí ò ní fẹ́ràn Sheikh Ibraheem, tó ṣe Ibraheim mọ̀ kí ó púpọ̀. Sheikh Ibraheim mọ̀ kí ó púpọ̀, wọ́n mọ̀ kí ó púpọ̀. Kò wá sí alladhi yuhibbul ilma, ẹni tó fẹ́ràn mímọ̀, dandan ni fẹ́ tọ̀hún kó fẹ́ràn ẹni ó ní mímọ̀. Kò sí markasi tí ó fẹ́ràn Sheikh Ibraheim. Èyí tí mo wá fẹ́ ṣàlàyé fọ́mọ yìí kó yé, ó ní àfá Adamu Yahya Fulani, ó ní wọ́n sọ yí pé mọ́ ní àjù Sheikh Ibraheim bá wá dáa ní Sheikh Adamu pàtí, kò lágbọ́yé ni tí Yahya Fulani sọ kọ́hùn. Àfá wa Yahya Fulani in tí wọ́n ń ṣàlàyé ni wípé ìgbà tí Sheikh Adamu dé, wọ́n bá mọ́ ní àjù Sheikh Ibraheim lẹ̀, lakinna man ajahu la yastasigu indahu. Kálukú ní ma ní uslubu, ní ma ní method, ọ̀nà wo ló fẹ́ fi ríṣẹ́ rẹ̀ jẹ́. Sheikh Adamu rí pé táwọn bá gba mọ́ ní àjù Sheikh Ibrahim, iṣẹ́ táwọn fẹ́ jẹ́ yìí ó possible káwọn mọ́ rí jẹ́ débi táwọn fẹ́ jẹ́ dé.
Sheikh Khadimu tako Sufi kankan. La Tijaniyya wala Qadiriyya wala Sasiliya wala Ikhlasiya. Kò sí tasawufu kankan tí Sheikh Khadimu tako. Àmọ́ tí ó bá lọ ńbẹ̀ wọn ní faramọ́. Gbogbo àwa tá wá jọ mọ́ Sheikh Khadimu náà látòkè délẹ̀ a tako Sufi kankan. Èmi tí ń sọ̀rọ̀ yìí gan tako Sufi. Kódà mo ní sílísílà Tijaniyya lọ́wọ́. Bàbá wa Sheikh Ahmad Tijani Ira Ọlọ́run kó ṣàlékún kẹ́ fún wa lálùkìyámà. Àwọn ni wọ́n fún mi ní sílísílà Tijaniyya báyìí lọ́wọ́ wọn fúnra wọn. Wọ́n fún mi. Kọ́lọ́run kó bá wa kẹ́ wọn. Bàbá tó bí ìyá mi Sheikh Yusuf Al-Muqaddam nílé Ládùbà ní Tàmádù nílọrin Tijaniyya pọ̀nbélé ni wọ́n gbogbo tí ń jà wọn Tijaniyya lẹ́yìn ni wọ́n mọ̀ wọ́n. Àmọ́ wọn ò rúlérí. Àìrúlérí òun ni ò sọ pàṣẹ. Ẹ lè rí ọmọ kí o Sheikh Khadimu tí ń tako Tijaniyya àbí tí ń tako Qadiriyya àbí tí ń tako Sasiliya àbí kan nínú àwọn túrùkù Sufiya. Èyí wọn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ó wá ní Sheikh Khadimu ya Fulani ní wọ́n ń sọ lẹ́nu rẹ̀ ike gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń pera yín Sufi kí lẹ́ ń ṣe àwọn tíra bàbá yín ni wọ́n lù ní gbogbo ní ẹ̀rí kankan sí ìwọ̀n ti bẹ̀ẹ́ bú Sheikh ya Fulani ń bú bàbá rẹ̀ òpònú ayé àtàkì àmọ̀ lọ́mọ yẹn òdodo ọ̀rọ̀ làbá ya Fulani sọ fún yín kálukú yín tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ Sheikh Ibraheem àkọ́kọ́ ń tẹ́kọ̀ọ́ sọ nípa rẹ̀ ọ̀rọ̀ màlẹ́kọ̀ọ́ sọ mójú tó mímọ̀ kọjú sí kéwù àwọn kan tako gbogbo ọ̀rọ̀ tí Sheikh Ibraheem sọ wọ́n tako rí defend ọwá bóde ọwá sọ jágbàjàgbà lẹ́nu sẹ́yìn tó yẹ kọ́ sí lọ́sẹ̀ sẹ́yìn ò mọ̀ yí pé wọ́n pe Sheikh Ibraheim kèfèrí ni sẹ́yìn mọ̀ pé wọ́n pè wọ́n lé bídíà ni rí wọ́n defend ẹwà rẹ̀ ni tayín jí ipé kẹ́ kó níbi tẹ́ sùn sí ẹ̀tún wọ́n ń búrú ẹni bẹ́ẹ̀ rí pálá ìgbóore lẹ́yìn yìí ọwá sọ lẹ́nu rẹ̀ ipé ṣé àdámọ̀ kò mọ̀ Sheikh Ibraheim ní pàtàkì in ló lọ sí fáàsì ló lọ lè tọrọ àdúrà kò sí ìkan nínú àwọn àgbàlagbà láyé tí Sheikh Khadimu tí wọ́n fàlùbáríkà wọn tọrọ torí wọ́n gbà fún wọn gbà yí pé iṣẹ́ tí wọ́n jẹ́ iṣẹ́ Ọlọ́run ni wọ́n sì fara gbolẹ̀ wọ́n fi lè bọ́ lọ́wọ́ àmọ́rọ̀ kan bẹ tó wá sọ kò sí ọ̀rọ̀ ń bẹ rárá tẹ́ ẹ bá fẹ́ ká yọ Sheikh Ibraheim kú lára Sheikh Khadimu dápọ̀ ẹyọ ọ̀rí tó pọ̀ nù ni ọ kò sí nínú sàksíyà Sheikh Khadimu látòkè délẹ̀ kò sí Sheikh Ibraheim bẹ olóògbọ́n abọ́ ọmọ nǹkan tó ń sọ ni jẹ́ wá pàkíyèsí rẹ̀ sí nǹkankan ọ̀n ṣe fàárí àwọn kan bẹ wọ́n yanjú nínú kéwú tí ó pé ìwọ náà ń kara rẹ̀ kún wọn èyí tẹ̀mí fẹ́ sọ fún ọ sọ̀rọ̀ kan pé àwọn tí wọ́n já àwọn olódo àwọn aláìmọ̀kan tán ṣe Sufi nílẹ̀ Yorùbá àwọn ni wọ́n ba kankan jẹ́ nínú àwọn tẹ́jà aláìmọ̀kan tán jó olódo nílẹ̀ Yorùbá tán ba nǹkan jẹ́ ìwọ náà jẹ́ kan wọn. èyí sì fún ọ ní evidence lérí ẹ̀ àwọn kan ní pé ọkà orin kan ọ ní yẹ̀sùn nù lè gbòmòrò anna lè kútùbà táàdì aha fahami li idraki al ulumi o wani wa ma yadiri li jahulu bi anna fi'a ìgbà tó wà we wani gawamidu ṣé gawamidu ni ó jẹ́ bi anna fi'a o wani gawamidu olodu ni o ni gawamidu kò ní jẹ́ gawamidu ni ó jẹ́ o tún wani hajjara akinu li fahimi ajara tí ní ó jẹ́ ení kò tún wá ní jẹ́ akílà ní ó jẹ́ nínú àwọn ọ̀nà tó gbà makanu èyí wọn àkọ́kọ́ èyí tí mo tún fẹ́ pè ọ sákèsí ọ ń sọ nígbà tí Sheikh Khadimu ń sọ ipé lásìkò tá a wà yìí àwọn kútùbù kathir ń bẹ fáwọn ẹn Sufi kò sí ti jẹ́ pé kútùbù kathir ọ̀ ní bẹ ọwá bẹ̀rẹ̀ sí ní tú orin yìí ọwá ń sọ pé ṣé ká mọ náwù ká mọ sọ́dúfù ká mọ bàlágà ilẹ̀ yẹn fi gbọ́ tíra yé ni jẹ́ ń sọ fún ọ gbogbo tíra tá a bá lè kàkà gbọ́ yé pẹ̀lú tí ń bẹ lára ẹni nínú mọ̀ nínú náwù nínú sọ́dúfù nínú bàlágà tá a wá ka tíra tá a wá gbọ́ yé kìí ṣe tíra o òdodo lọ́gbọ́n o
kìí ṣe tírà torí pé àwọn ọmọ yìí àwọn gẹ́gẹ́ ní al-awamilu as-sa'ida ala fahmi ma yaquluhu al-kitab. Ọlọ́run sọ wípé haumi aráàfin méjèèjì Ọlọ́run ló mọ̀ tó gbà lérò pẹ̀lú ẹ̀. Ọlọ́run ní kitabun alukurani tẹ́rí yẹn tírà kan ni o kitabun at-tanwinu li-ta'zim kitabun fussilati ayatuhu ibi tó ti gbé kan ó ní tanzilun minar rahmanir rahim ó wá ní kitabun fussilati ayatuhu ọlọ́lùkùránì tọ́rí àwọn àyà àwọ Ọlọ́run àwọn àmì wa apin léríkì lọ́tọ̀ọ̀tọ̀ sínú alùkùránì ni Qur'anan Arabiyyan ìntà ma kàlákà tún kà ní àmá gbogbo ìgbà tẹ́bà ka Qur'ani láyé èdè lágbà lẹ́fìkà lẹ́ka omi ya alamu ẹnìkan wà lè gbọ́ Qur'ani yìí àfàǹtàbà ní mímọ̀ ibi ya alamu mọ́ a fẹ́ dú sí al-ilmu ìmọ̀ tí Qur'ani sọ fún al-ilmu bin náàwì tí wọ́n ta dànù dandan ní fún ọkọ̀ ọmọ kọ́ tó lè gbọ́ tí Qur'ani wíyé al-ilmu bis sarfi al-ilmu bil balaga al-ilmu bil adab gbogbo tí ń jáwọ̀ ulumul lugawiyya dandan ní fún ọkọ̀ ọgbọ́ yìí wa bidhalika tastati an tafhama ma yaqulu al-Qur'an èyí tí ó jọ ọgbọ́n tí Qur'ani sọ tí ó jọ ọgbọ́ yìí nù kò wá sí tí ń kó bàtà sọ wúfù nílẹ̀ Yorùbá lónìí tó tayọ ìmójútó kéwà ìmójútó mímá nínú àwọn mistake tẹ́ ń sí tẹ́ mà pàtàkì kéwù Sheikh Ibraheem radiyallahu ta'ala anhu alimun kabir mutafanninu Sheikh Ibraheem makéwù gan wọ́n makéwù gan Sheikh Ibraheem makéwù gan kí wá ní sẹ̀yìn tẹ́ sọ pé ń tẹ̀lé Sheikh Ibraheem ọ̀n sọ pé nulẹ̀ ànábì kan tẹ́ ń wọ́ nǹkankan ẹni ò jẹ́ ráyè kéwù Sheikh Ibraheim wọlé ànábì tẹ́ makéwù òun ò síṣẹ́ nulẹ̀ ànábì tó fi mọ ìyáláyà kéwù àbírọ̀ kí lọ́n pa nulẹ̀ ànábì wọlé wà ẹ̀yìn kíní kan tẹ́ bá jáde wọn ò ní dúró ta ni ò ní dúró kí lẹ fẹ́ kó jáde àìmọ̀kan yìí náà lẹ fẹ́ kó jáde sí kálukú àfá Khadimu Yusufu ọ̀lẹ́kọ̀ọ́ torí tó ọba lẹ́kọ̀ọ́ ní máa sọ̀rọ̀ bọ́ọ̀ sí ń gbà sọ̀rọ̀ ní máa bú ṣe ìyá Fùlání ní máa bú bá bẹ́ẹ̀ tó bá lẹ́kọ̀ọ́ ìsàbádáha Sheikh ya Fùlání yatakallam anta bi nafsika ta'lam anna al-ilma huwa alladhi yatakallam ó mọ̀ pé mà ní sọ̀rọ̀ tí Yahya Fùlání bá ń sọ̀rọ̀ ó ti mọ̀ pé mà ní sọ̀rọ̀ ìmọ̀ ń sọ̀rọ̀ ìwọ wá ní wọ́ fẹ́ takò mà ta ni wọ́ man alladhi arafaka fi meydan al-ilmi ta ló mọ̀ nínú mímọ̀ ẹ jẹ́ ká sẹ́rí padà ká padà síbi ó yẹ ká padà àná ọ̀rọ̀ kan bẹ tó sọ ọ̀rọ̀ yẹ wú májà kọ́ọ́bọ̀ fún ọ májà kọ́ọ́bọ̀ o Sheikh Ibraheem radiyallahu ta'ala ni wọ́n ń bẹ dè bámú Sheikh Adamu ń bẹ dè bámú o òdodo lọ́gbọ́n o ọ ń sọ wípé kíní kan má Sheikh Ibraheim fa tani o má Sheikh Ibraheim àmà wọn àmà wà ń sọ fún ọ wípé ọ mẹni tán pè ní Sheikh Adam wàláì ọmọ wàláì tàláì mẹ́ni tán pè ní Sheikh Adam ọmọ agbàpáfà wà ní Sheikh Adam a sì ń pọ́n wọn lé ìwọ́ sì ń pọ́n Sheikh Adam lé má pọ́n Sheikh Adam lé mọ́ má pọ́n lé ta ló mọ̀ ta ló rí ọ nínú àpọ́nlé Sheikh Adam àti bàbá wa Sheikh Adam radiyallahu ta'ala anhu àtàfà wa àgbà àfà yìí مولانا الشيخ إبراهيم إنياس رضي الله تعالى عنه وتجاوز عن سيئاته àti gbogbo tí jáwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lọ pátápátá rahimahumullahu jami'an wa ghafara lahum wa adkhalahum fi fasihi jannatihi
آمين آمين آمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. صلوا على نبيك.